wọ́n mọ̀ wá bá ẹ o Alhaja Kaola Alhaja alátàpàkò ẹ pátápàkò àwọn ọkùnrin ní mọ́ owó kalẹ̀ káàkiri time ti tẹ̀ ń bọ̀ gbogbo àwọn eléyìí náà wá síbi tẹ́lẹ̀ pé àwọn wá sí Ògbómọ̀ṣọ́ níbi tẹ́lẹ̀ àwọn wá wádìí kí ni lọ after all discussion we had with them ọ̀kan nínú àwọn ọmọ ilé ayé lára wọ́n ní bàbá Akeugbagold sẹ́yìn lè gbà pé gbógun lẹ́yìn gbogbo wàhálà tẹ́ bá ṣe kó di tọmọ lọ ọ̀rọ̀ ní subhanallah rárá o bọ̀tí tó yẹ ká lè sọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ tó wà ní kóòtù ọ̀rọ̀ sì ti parí ní kóòtù torí mínísà wọ́n ti tarí kéèsì rẹ̀ dànù. àwọn bàbá Akeugbagold ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ wọ́n wá sọ wípé tí àwọn bá bẹ̀yìn nítorí tó lè mọ́ ìjọmọ̀ ẹ̀yìn táwọn bá bẹ̀yìn láti pé káwọn kẹ́ adopt ẹ̀ look at the word adoption. táwọn olórí burúkú tó ń tẹ̀lé káàkiri nǹkan tó lọ rí gbé dictionary wá àwọn ọmọ yìí náà ti yàwó kan tó fi jẹrán wà nínú tí ń challenge ẹ̀ tí èpò rẹ̀ ń bẹ tá lè fi hàn yín torí nígbà tá fi lọ rí mú bá bàbá kábíyèsí wọ́n mú lọ sọ́dọ̀ bàbá kábíyèsí 21 days lẹ́yìn ìgbà tán mú wá sọ́dọ̀ bàbá kábíyèsí náà fi jẹ́ ni bàbá jáde láyé so bàbá is at the stage of transition bàbá ti ń lọ ìwọ̀n bá lágbájá wọn mọ̀ wọ́n ní ọpọlọ wọn láti lè ṣe ìbéèrè kan níjọ́ náà kí wọ́n lọ́pọlọ wọn bàbá wa béèrè lọ́wọ́ àwọn tó kó wọn wáyé pé èmi kọ́ ni mo sọ̀rọ̀ yìí o ẹbí musa lérè òun náà lọ sọ ó ní bàbá béèrè wípé ẹlágbájá eléwo ni ọmọ oyè ó ní wọ́n sọ pé òun taliatu ó ní wọ́n tún béèrè kábíyèsí sọ pé bóun ni tẹ́lẹ̀ ìṣẹ́jú ó ní wọ́n tún béèrè àkọlọ ọba kọfọrùn tẹ bàbá kábíyèsí tó bá déwájú kábíyèsí ọmọ ta ni ọkọ mọ làwọn èèyàn mọ̀ pé nǹkan tí ó wúlò fún ọlọ́jọ́ iwájú ni tó bá dé àfi tó bá wá kí kábíyèsí báyìí kó tó ká tó gbà dọ̀bálẹ̀ ọmọ ta ni mi ò mọ̀ bá tẹ bá ṣe é ṣe kẹ́ lè gbádùn ara yín o kẹ́ mọ́ bá torí mo tọrọ mọ sọ fún yín tẹ bá jókòó lára ọmọ yín wọ́n fọ́ yín lórí ẹ lè pe tálíàtù lórí ní pípé kẹ́ sì mọ rìkọ́ọ̀dì ẹ̀ kẹ́ pé bóun ni kọ́lọ̀ bàbá ẹ̀ ìyá ẹ̀ ń kọ́ àbí pé táìmù ìyá rẹ̀ bá sorogún nílé tó ti ń bọ̀ this is so glaring now you know pé no common sense show wa pé this is glaring kí ni nǹkan tá kí ni ìgbójú tí ẹ jẹ́ kí n sọ kí ni kan fún yín I made mention of one thing and I will never stop saying it wallahi tallahi tó bá yẹ pé téèyàn bá dàgbà tán ní tó mọ gba Islam wípé òfin Islam ni pé wàá dàgbà tán àwọn ìran kan lọ gbọ́dọ̀ bá pàdé kó tó ṣe fẹ́ àwọn kan ń pera wọn ní mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó wá pàwọn nìyẹn bá pàdé nìyẹn ní ṣe Islam. Islam is all about the truth. wọ́n mọ̀ wá bá ẹ o Alhaja Kaola Alhaja alátàpàkò ẹ pátápàkò àwọn ọkùnrin ní mọ́ owó kalẹ̀ káàkiri time ti tẹ̀ ń bọ̀ gbogbo àwọn eléyìí náà wá síbi tẹ́lẹ̀ pé àwọn wá sí Ògbómọ̀ṣọ́ níbi tẹ́lẹ̀ àwọn wá wádìí kí ni lọ after all discussion we had with them àwọn bàbá wa Akeugbagold pẹ̀lú tí wọ́n wá láti wá ṣe ibẹ̀ now nínú ọ̀rọ̀ àwọn bàbá wa Akeugbagold mo fẹ́ mú méjì jáde níbẹ̀ any reasonable sound person yóò lè fún alẹ́ sí kìíní bàbá Akeugbagold béèrè lọ́wọ́ àwọn ilé ayé lára ọ̀kan nínú àwọn ọmọ ilé ayé lára wọ́n ní bàbá Akeugbagold sẹ́yìn lè gbà pé gbógun lẹ́yìn gbogbo wàhálà tẹ́ bá ṣe kó di tọmọ lọ ọ̀rọ̀ ní subhanallah rárá o àwọn olè gbà ọ̀rọ̀ tẹ́ bá lè gbà ẹ mọ̀ tàrí wá síbòmí. Akeugbagold is alive. You came all the way from Ibadan. You slept in Ogbomoso for this interview. And I thank God wípé tọ́wọ́ ní kójú àná kọ́ rọ̀ torí afẹ́fẹ́ àná ká aṣọ ara Yunusa lọ ni òjò ẹ̀sẹ̀ wá rọ̀ bá ó wá da gbogbo ẹ̀yìn lọ torí àǹtí wá òjò l'Ógbómọ̀ṣọ́ ọjọ́ rẹ̀ ti pẹ́ kó tó di pé ń tọ́ṣẹlẹ̀ lónìí kóòtù wá padà wá ṣẹlẹ̀ ní kóòtù. ìbá mi àwọn bàbá Akeugbagold ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ wọ́n wá sọ wípé tí àwọn bá bẹ̀yìn nítorí tó lè mọ́ ìjọmọ̀ ẹ̀yìn táwọn bá bẹ̀yìn láti pé káwọn kẹ́ adopt ẹ̀ look at the word adoption look at the word adoption mo fẹ́ káwọn olórí burúkú tó ń tẹ̀lé káàkiri nǹkan tó lọ rí gbé dictionary wá àwọn ọmọ yìí wọ́n ti yàwó rẹ̀ wọ́n ní káwọn adopt ọ̀gá yìí ẹlọ́rẹ̀ tó tẹ́bù yẹn wọ̀ wọ́n ní kí ló dé tí a bá ní ká bẹ̀rù
àtọ́lẹ̀ ti mọ̀ pé gbogbo ń tá rí pé kí èso ọmọ inú ilé tẹ́ bá wá adopt ẹ̀ ń kọ́ láti pé kó lè bá múrúkọ dáadáa wá fún ilé yín àwọn ẹ̀yin ní no way bọ̀tí tó yẹ ká lè sọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ tó wà ní kóòtù ọ̀rọ̀ sì ti parí ní kóòtù torí mínísà wọ́n ti tarí kéèsì rẹ̀ dànù tàbí ọ̀wá tẹ́bí ó ní wọ̀ lódò wọ́n ti tarí kéèsì rẹ̀ dànù it has been struck out wọ́n kàn jókòó ẹ̀ sá ọlọ́wọ́ àkókò ìgbìmọ̀ ṣẹ̀gbọ́n mọ́ra dáradára lọ wọ́n ń dúró lórí lọ wọ́n ti you are in the court now. kéèsì míì tún wá ó tún pe kéèsì míì tó tún dìde if I'm not mistaken sir moderator kí ni ọba gbàgbé kéèsì yẹn ni kéèsì tó jẹ́ pé continuation wípé àwọn ìdílé kan gbọ́dọ̀ máa jẹ ìmáàmù ọmọ mọ̀ jẹ́ mọ́ kẹ́tù tó tó rẹ̀ sórí ayé àwọn sì ti sọ nígbà náà lọ́wọ́ wípé mo ò ṣe báyẹn mọ́ wípé nǹkan tó kù tí wọ́n fẹ́ ṣe ní ìsìn òun ni wípé ó withdraw kéèsì yẹn kúrò ní court nígbà náà ó wá ń sọ̀rọ̀ lórí wípé n tó kù ní ìsìn ni pé kán yọ autonomy kábíyèsí kán yọ autonomy ààfin kúrò wípé kí wọ́n má máa fi ìmáàmù jẹ kí wọ́n dá padà sọ́dọ̀ àwọn ummas wípé àwọn mùsùlùmí ni wọ́n máa ṣe so by so doing ẹ máa ní òkè tó bá gbé àwọn mùsùlùmí ni wọ́n bá máa ṣe àti pé mùsùlùmí náà máa ṣe ni o àbí mùsùlùmí kọ́ ni yóò máa ṣe ẹ jẹ́ ká sọ di ọjọ́ mi ẹ̀yin lawyers ẹ máa lọ judgment mi nínú eléyìí I will call for you and hand it over to you. Are you getting me? Because it's another case that is already on ground. Tí kò ní kankan ṣe pẹ̀lú títọ́ba. So nípa títọ́ba ó di ìwọ̀ lódò ẹ ti dá sódò. It has been sorted out. Did you really understand? So Musa ẹ kú palẹ̀ mọ́. It's gone. So any other case tó bá kú kéèsì ara wa síra nílùú èyí tó jẹ́ wà pẹ̀lú ọmọ àlè it has been sorted out. Are you getting me? So the mix up in it òun ni wípé ẹni tó máa ń bá fẹ́ fi ṣẹ̀ṣẹ̀ kéékù kékeré nítorí pé kẹsì ìjọ dàgbà kó tó ìpínlẹ̀ ṣe nǹkan tí ń ṣẹlẹ̀ pẹ̀lú wọn. And I told people several times wọ́n kàn mọ́ fọwọ́ mi fi ṣeré ni mo ní òkú ọmọ lọ́gbé dání tó ń da tùràdé lé sí lórí níjọ́ tí tùràdé yẹn bá parí òórùn rẹ̀ kọ́ òórùn òkú yẹn yóò ṣe kí ni yóò jẹ jáde nǹkan tí ń ṣẹlẹ̀. So maybe I don't know, I'm not interpreting it well. You are there. That is interpretation. Àwọn lọ́yà àwọn náà wà ń bẹ lẹ́bi léèrè pé kí ni nǹkan tí wọ́n wí tó bá yàtọ̀ sí ń tán wí we can go on this.